gẹ́gẹ́ bí Nàìjíríà àtìgbà náà ni a ti ń mẹ́ẹ̀ nínú ààbò, àtìgbà náà la ti ń mẹ́ẹ̀ nínú òfin, àtìgbà náà ni ìran Yorùbá ti ń mẹ́ẹ̀ nínú ìdàgbàsókè. Tọ́ba ni wọ́n ban Nàìjíríà from entering a particular country. Haúsá nìkan kọ́ ni wọ́n ban, Ìgbò nìkan kọ́ ni wọ́n ban, Yorùbá náà wà ní àwọn tí wọ́n ban. Torí pé tó bá fẹ́ wọ any country, wọn ò ní bẹ̀rẹ̀ pé ṣé Yorùbá ní àbí Ìgbò àbí Haúsá, máa bẹ̀rẹ̀ pé which country are you from? Tó bá ti ní Nàìjíríà. Ẹ̀yẹ wo àwọn wèrè tẹ́ kóra wọn lọ sí Ìwó, àtọ́dúnwó ni àti Mufti Ìwó ni, ẹ wo rádàrádà, ẹ wo dìdìrín, ẹ wo wèrè tí wọ́n ń mú káàkiri. Kéèyàn jáde nílẹ̀ Yorùbá ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá bí kọ́ wá jáde kọ́ wá gbé flag Palestine dání káwọn káàkiri káwọn pariwo support for Palestine. Nílẹ̀ Yorùbá bóòlù àwọn àti Palestine bóòlù àṣejù àwa. Ìdí nìyẹn tá a fi ń pariwo pé gbogbo ọmọ Yorùbá àfi ká jà, a nílò láti kúrò lábẹ́ Nàìjíríà, kíkálukú wà lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ kíkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀. Tí ìlú tiwa bá dáa ní táwọn ìjọba wa ṣe nǹkan tí ó yẹ ká ṣe. Sọmọ Nàìjíríà wọn sá káàkiri ni, ṣé wọn làwọn àwọn wá greener pasture lọ́dún. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbọn Olódùmarè yìí bá gbogbo ajínú lọ, mo ṣe bọ́mọdé mo ṣe mọ̀gbọ̀gbà, mú kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn òdìbò jẹ́ tuntun láǹfààní láti ti máa gbọ́ mi lórí ètò ìtàkùn ní Ìràpadà ọmọ Yorùbá àtúpọ̀ ọ̀pọ̀lọ̀ kù ṣàlàfẹ́ ní ọgbà. Mú kí wa ní kíkí tó lọ láti wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbò ṣiṣẹ́. Ọmọ bá dé ọlá dé kíjì pààrọ̀ òun náà ló kọ tèmi. Èmi amúlẹ́bí lọ́mọ bíbí wọn nídìí Ọ̀ṣun, ọmọ àrùwọ̀ oníbò ìjà kíkì ọ̀kasà ní ilẹ̀ èmi lọ́mọ bá lù fún aláyémọ̀rẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹ́gi. Kí ni tí a ti jọ fẹ́ sọ̀rọ̀ bá? Mo ka lẹ́tà kan láìpẹ́ yìí nípa ìgbésẹ̀ tí ìjọba Amẹ́ríkà tí wọ́n gbé lórí àwọn ọmọ Nàìjíríà pé wọ́n suspend àwọn visas pé àwọn ọmọ Nàìjíríà wọn ò láǹfààní báyìí láti wọ Amẹ́ríkà, wọ́n suspend wọn láti wọ Amẹ́ríkà. Kí nìdí? Kí ni reason tí wọ́n mú wá? Wọ́n ní torí terrorism, àwọn Boko Haram, Islamic terrorists, kìnnìkan. Ṣé rí tá a bá kọ̀, tá a bá ní àní gbọ́ ọ̀rọ̀ bí wọ́n ṣe mọ báwọn pípù yìí wọ́n ṣe mọ kó ìtìjú ẹ̀rẹ̀ tí wọ́n ṣe mọ kó bá wà ní kọ́ńtì ni. Yorùbá ni wá ká tó mọ jẹ́ Nàìjíríà, Haúsá ń jẹ́ Haúsá ká tó mọ jẹ́ Nàìjíríà, Ìgbò ń jẹ́ Ìgbò ká tó mọ jẹ́ Nàìjíríà. Àmọ́ nǹkan kan ti so gbogbo wa pọ̀ tí jẹ́ Nàìjíríà. Tọ́ba ni wọ́n ban Nàìjíríà from entering a particular country. Haúsá nìkan kọ́ ni wọ́n ban, Ìgbò nìkan kọ́ ni wọ́n ban, Yorùbá náà wà ní àwọn tí wọ́n ban. Torí pé tó bá fẹ́ wọ any country, wọn ò ní bẹ̀rẹ̀ pé ṣé Yorùbá ní àbí Ìgbò àbí Haúsá, máa bẹ̀rẹ̀ pé which country are you from? Tó bá ti ní Nàìjíríà, nígbà tó bá ní Nàìjíríà, wọ́n fẹ́ check gbogbo nǹkan tó gbé dání ṣó correct àbí kò correct, wọ́n fẹ́ wo document ẹ̀ wò. Tó bá ti wá jẹ́ pé kìí ṣe pé wọ́n bẹ̀rẹ̀ pé sọmọ Yorùbá ní àbí Ìgbò àbí Haúsá, dẹ́kun wọ́n lè mọ̀ pé àwọn tí ń dàlú nì tí nǹkan kan bá ti affect Nàìjíríà, ó ti affect gbogbo àpapọ̀. Ìtàwọn Fúlàní tó ń dánwò ní north, àwọn Boko Haram máa ń kó tí wọ́n ń dánwò ní north, tí wọ́n mú ọlẹ̀ Yorùbá wá láti Kwara State. Àfi ká fúra. Ìdí nìyẹn tá a fi ń pariwo pé gbogbo ọmọ Yorùbá àfi ká jà, a nílò láti kúrò lábẹ́ Nàìjíríà, kíkálukú wà lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ kíkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀. Kọ́mọ Yorùbá ó lo ìjẹ́ ọmọ Yorùbá ẹ̀. Àwọn nǹkan kan tá a ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àwọn òye tá a ní ọgbọ́n tó Olódùmarè fún wa, àwọn nǹkan ìṣọ́ra tó Olódùmarè fún wa, ká
agbésùnmọ̀mí, àwọn olè, àwọn jàgídíjàgan, àwọn apanilẹ́kúnjẹ kí wọ́n ráyè wọlé Yorùbá, kí wọ́n destabilize ilẹ̀ Yorùbá torí agbára àwọn bàbá wa tí wọ́n ń lò ní. Àwọn jagunjagun, àwọn alágbára nílẹ̀ Yorùbá láti Ìbàdàn, látọ̀yọ́, káàkiri. Àwọn ni wọn ò jẹ́ kí aburú ráyè wọlé Yorùbá nígbà tí àwọn pípù yìí tí wọ́n fẹ́ gbé wàhálà wa. Ìgbà tí wọ́n wọ Ìlọrin àti Ìlọrin wọ́n fẹ́ wọ gbogbo ibi tó kù, wọ́n lé wọn padà ní. Torí pé ìgbà náà a dominate territory wa, à ń secure territory wa pẹ̀lú agbára táwọn bàbá wa tí wọ́n filẹ̀ fún wa, pẹ̀lú ọgbọ́n àti òye tí Olódùmarè fún wa. Láti ìgbà tó ti wá sọ wá pọ̀ gẹ́gẹ́ bí one nation, gẹ́gẹ́ bí Nàìjíríà, àtìgbà náà ni àti mẹ́hẹ̀ nínú ààbò, àtìgbà náà láti mẹ́hẹ̀ nínú òfin, àtìgbà náà ni ìran Yorùbá ti mẹ́hẹ̀ nínú ìdàgbàsókè. Kò ṣeé ṣe ọmọ tí wọn ò bí lẹ́kan náà kẹwàá lẹ́fẹ́ tọrọ bákan náà, kò ṣeé ṣe. Ó dá fún àpẹẹrẹ, ọ̀tọ̀ nílé tó ti bí mi, even ní láàrin àwọn akájọ́ ọmọ Yorùbá, ká mọ̀ sọ Ìgbò Haúsá, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọmọ ìlú Ọ̀ṣun ni mí, ọ̀tọ̀ nílé tó ti bí mi. Ọmọ Oǹdó àti ọmọ Ọ̀yọ́, báwo àwọn kankan wà tí wò lè jọra wọn, tó jẹ́ pé òfin tí wọ́n lò ní Oǹdó, tí wọ́n fi dáàbò bora wọn ní Oǹdó, tí wọ́n fi ṣe àwọn kankan ní Oǹdó, wọn ò lè rí lò lọ́yọ̀ọ́. Èyí tí wọ́n lò lọ́yọ̀ọ́, wọn ò lè rí lò nílùú Ọ̀ṣun, wọn ò lè rí lò ní Ifẹ̀. Torí wípé architecture ìlú kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn. Ẹ wá lẹ fẹ́ kó wọn papọ̀ pẹ̀lú agídí. Báwo lẹ ti fẹ́ ṣe? Ẹ̀yin ẹ wo ọkọ àti ìyàwó tí wọ́n fẹ́ra wọn. Torí pé ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti jáde kán tó papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ó máa take wọn ní a lot of work and some time kí wọ́n tó lè jọ rẹ́pọ̀, torí pé ìṣesí wọn yàtọ̀ síra wọn. Wọ́n ní láti wà kán tó lórí ìtara wọn kí wọ́n tó lè bára wọn mu. Ká mọ́ tí wàá sọ pé odidi ìlú, odidi ìran. Ẹ jẹ́ ká fà ìfúnni kí kálukú wà láàyè wọn, kálukú wa máa ṣe ojúṣe wọn. Ẹ jẹ́ ká wá wo ìran tí ó flourish. Haúsá kan bá ti wọn lọ, Ìgbò kan bá ti wọn lọ, kọ́mọ Yorùbá àwa ìran Odùduwà káwa náà dúró títí wa. Ẹ wá wo káwọn bí ìran ọmọ Kárọ̀jé, ẹ wá wo bá ṣe flourish. Ẹ̀tàn olè ni wọ́n fi kó wa pọ̀ náà. Ní ìsìn àwọn kan tẹ́tẹ́ wọn ní Mùsùlùmí, wọ́n wá dá wàhálà alẹ́, wọ́n fi ba ojú gbogbo ìran jẹ́. Torí bàbá sọ́yìnsìn àwọn kìnìkà, they are Yorùbás, they are Haúsás, they are Ìgbò, they are Nigerians, wọ́n ti dé o. Wọn ò mọ̀ pé àwọn Yorùbá o, àwọn ilé àwọn èsè jàgídíjàgan o, àwọn ò sínú wọn o. Ṣùgbọ́n torúkọ ti jẹ́ Nàìjíríà náà ni. Ẹ dákun, ẹ má dá lórúkọ mọ́ sápà, ẹjẹ́ yẹn lọ́tọ̀ọ̀tọ̀ kí àlùkò wà láàyè. Òun la fi lè rọ́ọ̀dọ̀ lọ ní kọ́ńtírì yìí. Bí Amẹ́ríkà bá dé mọ́wọ́ ìlú wọn, kò tún kankan lára mi, torí mi ò sí náà wọn advocacy pé kásàmọ́ lọ́lú onílù káàkiri. Tí ìlú tiwa bá dáa ni, táwọn ìjọba wa ṣe nǹkan tí ó yẹ kán ṣe. Sọmọ Nàìjíríà wọn sá káàkiri ni, ṣé wọn làwọn wá greener pasture lọ́lú onílù ni? Ṣé wọn làwọn tábù lọ́lú onílù káàkiri ni? Tí ìjọba tiwa tí wọ́n bá ṣe tẹ́ kí wọ́n ṣe fún wa lórílẹ̀-èdè wa. Ṣebí torí Amẹ́ríkà wọ́n ṣe orílẹ̀-èdè wọn ó dáa. Ó ní àwọn òfin náà wọn ká ìjọba ti kọ́mọ Amẹ́ríkà kọ́mọ ìdàdú pé àwọn struggle láti gba visa Nàìjíríà. Ìjọba lọmọ French náà ti dààmú káwọn struggle láti gba visa Nàìjíríà. Àbí China ni ó ní dandan láwọn fẹ́ wá Nàìjíríà wá sóò. Tẹ́ bá bọ̀ wá Nàìjíríà láti wá sóò, wọ́n fẹ́ kó owó tí ìlọ̀lú tí wọ́n ní.
torí pé wọ́n mọ̀ pé dìde ní wá gbogbo tán ṣe tó wọ́n ọ̀dà wa lára. ẹ jẹ́ á ronú bàbá tara lé ẹni lọ́pọ̀ a lè ríra padà lọ́wọ́. ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe, ẹ jẹ́ ká dìde gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn, ẹ má jẹ́ kí wọ́n fi dàní wa rú, ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn, ẹ má jẹ́ kí wọ́n fi bẹ́ẹ̀lì wa, ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kí wọ́n fi dàgbé sáyé wa láàmú. ẹ̀yẹ́ wo àwọn wèrè tẹ́ kóra wọn jọ sí wò ó, àtọ́lúwo ni àti fúfútì wo ni, ẹ wo rádaràdà, ẹ wo dìdìrín, ẹ wo wèrè tí wọ́n ń hù káàkiri. kéèyàn jáde nílẹ̀ Yorùbá ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá bí kó wá jáde kó wá gbé fúláàgì Palestine dání káàmọ́ káàkiri káàmọ́ pariwo support for Palestine nílẹ̀ Yorùbá. bóò làwọn àti Palestine bóò la ṣe jọra wa. ẹ wá ní wọ́n bá àwọn òun ní báyìí láti lọ́wọ́ ìlú àwọn Amẹ́ríkà, wọ́n bá yín mọ̀lẹ́ka ìgbógun àwọn kọ́ńtì ní ìdíbẹ̀ lọ bá nìyí nìsín. nígbà tí wọ́n ṣe ń wo ìwà wèrè báyẹn nílẹ̀ Yorùbá, wọ́n á gbé fúláàgì Palestine. ìjágbọ̀ pápá àlè ni wọ́n nìyẹn, wọ́n jìjà ìran wọn tó ti wá, ìran Fúlàní, ìran Málì kankan mọ́ra wọn náà tó ti wá. òun ni wọ́n jà fún kẹsẹ́lẹ̀ Yorùbá, torí kò sí tó kan ìran Yorùbá àti Palestine, kò sí tó kàn wá. níbàṣepọ̀ kọ́tọ̀ wa yàtọ̀ síra wọn, ìṣesí wa yàtọ̀ síra wọn, ìjẹ wa yàtọ̀ síra wọn, ìwọṣọ wa yàtọ̀ síra wọn, èdè wa yàtọ̀ síra wọn. so kí ni importance ìdìde tí wèrè Mufti Ìwó tó dìde àtàwọn dìdìrín tákùrà wọn jọ sẹ́yìn, kí ni tí wọ́n kó jọ, kí ni tí wọ́n rí tí wọ́n fi dìde, tí kì bá ṣe torí kó fẹ́ gbowó látọ̀dọ̀ wọn, tí bá ṣe torí àtẹ̀lówó tó fẹ́ gbà látọ̀dọ̀ wọn, kán lè rí pé ó wà support of Palestine, kán lè fún ní àmì owó. ẹ jẹ́ á ronú ká mọ̀ tá à ń ṣe. tabakọ̀ tàbá jáwọ́, irú àwọn Olúwo ẹ̀rùn, àwọn Olúwo, àwọn Mufti Ìwó, àwọn bandit ilẹ̀ Yorùbá náà, àwọn tó fẹ́ kọ́ àdánwò wà ní Yorùbá nù, ká tètè dá padà fún wọn, ká tètè dìde against wọn. tí gbogbo ọmọ Yorùbá dìde against wọn kò sí sábẹ́ ṣe. ká tètè dìde against àwọn wèrè yẹn, àwọn tó fẹ́ kọ́ àdánwò bá wà ní Yorùbá nìyẹn tá a bá máa tá à ń ṣe. tí nígbà mi tẹ́lá fọlẹ́ àtìmọ́dé mi lórí ètò ìta pẹ̀lú àpàdé ọmọ Yorùbá, ọmọ bá dé ọlá jẹ́ ìkíjì pọ̀rọ̀ olóko tèmi, èmi ò ní kú, èyí ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa kúrò.